ṣé ẹ mọ̀ pé àkùkọ ti fogbe orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ àìṣe sùúrù àwọn àfà láàrin ara wa àìṣe sùúrù àwọn àfà láàrin ara wa ìmọ̀ mánìjà ara wa táwa ń pariwo pé ẹja mọ̀ mánìjà ara wa ẹja mọ̀ mánìjà ara wa sẹ́ni pé ti ń gbẹ́nu àwọn ọmọ tí ọ̀rọ̀ kan ti ń gbẹ́nu wọn bọ̀ ọ̀rọ̀ wa. Alfa àgbà Dr. Sharaf Gbadebo Raji Ọlọ́run sàrékò orí fún wọn wọ́n sọ̀rọ̀ nípa owó sẹ́rí ní tí dókítà sọ yẹn pé kọ̀yẹ́kẹ́ sọmọ Ridwan ìkànkàn yẹn ẹja gbà pé sọ yẹ kó rí bẹ́ẹ̀ àbí ó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí ó yẹ kó rí bẹ́ẹ̀ ìfàǹfà yẹn kò yẹ kó ju àárín àwọn àfáà lọ ẹnu ẹnì kankan ọ̀gbá ju ẹnu àwọn àfáà lọ tó bá jẹ́ pé nígbà táwọn àfáà náà máa fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ tó yẹ pé wọ́n máa ń lo ẹ̀kọ́ láti fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ kò ní fàyè lẹ̀ fún abẹ́ríkùrá kan kọ́ máa dá sí ọ̀rọ̀ nípa ntí ọmọ kọ́ máa wá bú àfàgbà ọba gbò ṣe sùúrù fún wa gbọ́n tí mo sọ sẹ́yìn kò sẹ́ tó lè ṣe mistake bẹ́ẹ̀ jẹ́ àfàgbà jù bẹ́ẹ̀ lọ ó lè ṣe mistake àníṣẹ́ ẹ̀sìn alátọ̀sí kò sí lẹ́nu òkúbó gbọ́n tí mo wí oní tíátà oní kọ́mẹ́dì lóun jálàbí náà ni wọ́n àtẹ kámẹ́rà ojú ní ọmọ wa sọ̀rọ̀ àfàgbà tó gbogbo ìgbésí ayé rẹ̀ tó lọ fi kọ́ mímọ̀ táwọn sì sọ pé infallible ni pé kò lè ṣe mistake ẹ dákun bó wọn ṣe pé tá a já tó fi ẹ̀kọ́ kan lè máa mú táwọn afárá dìde sọ̀rọ̀ yẹn pé bàbá wa Dr. Sharaf èèyàn lè sọ bẹ́ẹ̀ àbí èèyàn lè sọ bẹ́ẹ̀ àbíà ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ sẹ́mọ̀ pé ẹ̀dígẹ́sì wàláì kò sọ́dún kankan bíi pé àwọn afárá pé wọn sáké kò sì sí ọ̀rọ̀ bíi pé kẹ́nìkan wá sọ máa wí pé ẹ̀bá pé ẹ̀ lábẹ́nu ni àwọn èèyàn mẹ́rin máa ń ṣe mistake orí social media wọn ti sọ èèyàn lè pè é sákèsí náà lórí social media náà ṣùgbọ́n yóò jẹ́ pẹ̀lú pé yóò kọ́kọ́ respect ààyè wọn àti tẹ́gbẹ́ lọ́wọ́ yẹn Wàsíù èèyàn respect ààyè wọn èèyàn respect ọjọ́ orí wọn èèyàn respect ààyè wọn èèyàn respect mímọ̀ wọn kò yẹ yín kèé ṣe pé ọ̀rọ̀ mímọ̀ ọ̀rọ̀ gbogbo tí ń jẹ́ mímọ̀ kìí ṣe pé táǹgbẹ́nu tiẹ̀ bọ̀ tó bá ti lẹ́tọ̀ọ́ sí tó bá ní haqiya àti ahliya rẹ̀ tó bá ní kíni haqiyatun àbí ahliyatun tó bá ní haqiya nǹkan ó ní right tó bá ní ahliya nǹkan tó pé ó ní right ẹ̀ láwo haqiyatun fi ó ní right láti sọ sí ẹ dákun sẹ́ni tí wọ́n máa sọ fún àfáàgbà àbí dókítọ̀ àbí professor àbí imam àbí sheikh wípé kí a máa fún alẹ́rìí ni o kí a máa fún alẹ́rìí ni o yóò jẹ́ tó pé tí a bá pẹ̀rì lẹ́pẹ́ ọ̀dà òòrè ẹ̀rí ẹ̀ ọmọ bó ṣe jẹ́ mọ bẹ̀yìn gbogbo ẹ̀yọ́ ọmọ kéwù mọ bẹ̀yìn gbogbo ẹ̀yọ́ ọmọ kéwù ẹ má kéwù nítorí pé ẹ fẹ́ yẹ̀yẹ́ yàn ẹ má sì kéwù àtakò àmọ́ tí kò bá yẹ tí ò lọ nínú ẹ̀sìn Ọlọ́run táwọn yẹn bá fẹ́ ti bọ̀ wá ẹ fi làákàyè gbàkú o ẹ fi làákàyè gbàkú o ẹ nídìí ebú onílàákàyè ebé ebú onílàákàyè kìí ṣe kí ni wàláì kìí èbú tẹ́ bá ti rẹ́ni tí èbú yá sí lẹ́nu tó yẹ pé èbú wọ́n fẹ́ kọ̀rẹ́ ti èèyàn èbú náà ni wọ́n fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ èbú náà ni ó níbi tí dáadáa Ọlọ́run ọba wà pẹ̀lú ẹ̀ mọ́ kódà kò sínú tó yẹ káfá ọmọ fi ṣe báyìí pé owó nídìjú fa ó ṣe ní nítìjú ẹni tí kéwú fẹ́ ṣe lára yín tí mímọ̀ fẹ́ ṣe lára yín wọ́n fẹ́ fún nítìjú náà à nítìjú ni alhaya umile di ìbá níbi sọ fún wa pé àhàyà kéèyàn nítìjú kí ló pé bídíọ̀n dáadáa níbi sọ pé alhaya ìtìjú ààrẹ sí ni ó ní gbáǹtí ọ̀yọ́kọ̀ ọgbà ṣùgbọ́n pẹ̀lẹ́pọ̀ sóye táwọn afá bá dìde sọ̀rọ̀ yẹn pé bàbá wa Sharaf ẹja tún wọ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú ojú báyìí àwọn kankan bẹ tó bá jẹ́ kọ́tọ̀ ọ̀hún mashhur gairu mukhalifin li shari'i mistake tó bá ti gbalẹ̀ tó yẹ pàwọn yẹn ti wà lórí ẹ̀ bẹ́ẹ̀ gairu mukhalifin li shari'i tí ó bá ti bá kankan jẹ́ nú ẹ̀sìn wa khairu min sawabi mahjur ó lóore ńgbà míì ju èyí tẹ́yọ sọ pé eléyìí lọ́ra ìtì ṣùgbọ́n tí yóò tako ń táwọn èèyàn mọ̀ khata'un mashhurun gairu mukhalifin li shari'i mistake ní lóòótọ́ lápèjúwe ẹ wọ̀rọ̀ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin àwọn ènìyàn fẹ́ ṣe mẹ́tínà sì kọ́ sáníyà ni ṣùgbọ́n mẹ́tínà wulẹ̀ ti mọ́ gbogbo kálukú la kì í ṣe mẹ́tínà wọ́n mo fẹ́ ṣe mẹ́tínà mo fẹ́ ṣe sùlásà mo fẹ́ ṣe rúbà bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ ṣe sáníyà mo fẹ́ ṣe tálítà mo fẹ́ ṣe rọ́bíà ni àmọ́ mo fẹ́ ṣe mẹ́tínà mo fẹ́ ṣe sùlásà mo fẹ́ ṣe rúbà ó ti di khata'un mashhur
ṣọ́ọ̀tọ̀ wípé zawjati al-mathna ni àbí zawjati athaniya zawjati athalithatu zawjati arrabiyatu zawjati al-ula الزوجة الأولى الزوجة الثانية الزوجة الثالثة الزوجة الرابعة أليس كذلك؟ صح ولا لا؟ أيوة ṣùgbọ́n ó ti mọ́ gbogbo mùsùlùmí la gẹ́rù ulama kọ́dà àwọn ìyá tẹ́ ń ta sọ tẹ́ ń ta tẹ́ tẹ́ ń tẹja tẹ́ ń tata wọ́n ní mọ́síná ni ó àwọn àbá mọ́síná so kẹ́ẹ̀lì kan wá nítorí ìyẹn òun fẹ́ fọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn tó bá ti mọ̀ pé fífọ́ọ̀tì irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn yóò da àwùjọ rú kò ní ìdí ká fọ́ọ̀tì ẹ̀ gbogbo ohun tó bá ti jẹ́ common mistake tí ọ̀rọ̀ bá ti dẹ̀sìn wa rú kò ní ìdí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà irú àwọn olóyè wọn ò dìde sí irú Dr. Sharaf wọn ò dìde ọ̀rọ̀ àwọn àfáà nìkan lọ́yẹ kọ́rọ̀ tó lójú àwọn àfáà tó yẹ àlùfáà onímọ̀ tó jẹ́ ẹ̀kọ́ tíà kọ̀ọ̀kan ń já kọ̀ọ̀kan alágbe kọ̀ọ̀kan oníkọ́mẹ́dì kọ̀ọ̀kan onískìt ṣé bí rọ́ọ̀nì skìt lẹ́ǹṣẹ́ pranki àbí ṣé bí rọ́ọ̀nì prank so kọ̀ọ̀kan bíríkìlà àti bíríkìlà tó yẹ pa ọkàn ṣe bíríkìlà ni ó àfáà ni ó ṣẹgbọ́ áàlù níta ti lọ́nu blood family àmọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ and at the same time ẹni tó gba iṣẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn ànàbí ọlọ́run àbí tó gba iṣẹ́ ọlọ́run lódodo lọ́wọ́ àwọn àfáà áàlù rẹ̀ sóye yín ọ̀yà tó fi jẹ́ wípé bí bàbá rẹ bá sọ̀rọ̀ fún ọ bí ìyá rẹ bá sọ̀rọ̀ fún ọ bàbá rẹ bá sọ̀rọ̀ fún ọ tọ́gà rẹ bá sọ̀rọ̀ fún ọ tí ọ̀rẹ́ rẹ bá sọ̀rọ̀ fún ọ tẹ́ńtọ́ ọ̀mẹ̀rìkẹ́ bá sọ̀rọ̀ fún ọ dandan ni kò dúpẹ́ torí pé ọpẹ́ yẹn tó dú fún ẹni tó lọ ní kò sọ̀rọ̀ fún ọ yẹn òun kọ́ ló lọ ọpẹ́ yẹn padà lọ́dọ̀ ọlọ́run àìdúpẹ́ bẹ́ẹ̀ ni tó sọ̀rọ̀ fún ọ ọlọ́run náà ló dúpẹ́ fún. ẹ bá jẹ́ ẹ̀ka da ọ̀rọ̀ rúmọ́ yín lọ yìí pé humanity first religion first